ìwúyè Mufti lórí bí ìwúyè náà ṣe padà lọ. Ṣé mọ̀ pé ìwúyè ni kìí ṣe pé ìṣẹ̀ṣẹ̀ fi ní joyè. Wọ́n ti panupọ̀, àwọn àfáà nílẹ̀ Yorùbá àti gbogbo àwọn ìmáàmù ní ilẹ̀ Yorùbá pé àfáà wa àgbà Sheikh Abdulrazak Abdulaziz Ìṣọ̀lá, àwọn ni wọ́n yàn gẹ́gẹ́ bí Mufti ilẹ̀ Yorùbá. Ìpanupọ̀ wá wáyé pé a fẹ́ ṣe ìwúyè náà ní Sunday tó kọjá, ìtí sí on the 21 ní oṣù táwa ń bẹ̀, oṣù kẹsàn-án. Ìgbà tí flyer jáde, gbogbo wa náà láàrí ọ̀rọ̀ àwọn ọmọ ìyá tí wọ́n gbìyànjú púpọ̀, tí wọ́n sín wa nígbẹ́rẹ́ pàkọ́, kọ́lọ́n kó bá wa san wọ́n lẹ́san olóore, torí ìdìde wọn yẹn ó sèsoore. Àbájáde ibi tí ìdìde wọn yẹn já sí, òun ni ó fẹ́ fa ọ́pdéètì yìí pé etí tó bá gbà lọ kó gbá bọ̀. Gbogbo wa náà láàrí gbogbo àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi. Bàbá ti rántí gbogbo, ó yẹ ká rántí. Ẹ jẹ́ kí n mú fídíò méjì yìí káwo bó ló ti ṣe rí. Wọ́n fẹ́ jẹ Mufti ṣíyà lẹ́fẹ̀ẹ́ jẹ lẹ́dùn jẹ́ kọ́jẹ lórí ilé wa rí. Gbogbo ẹ̀yin tẹ́ lẹ́nu ń bẹ̀ mọ́gbà Mufti ṣíyà láàyè o, wọ́n náà fẹ́ wúyè fún Mufti ṣíyà. Ẹnìkan ní mékè ṣe ṣíyà, ẹ dákun kìí ṣe ṣíyà. Ta ló fi jẹ Mufti? Ṣíyà fìyàn jẹ Mufti. Ṣé wàá mùsùlùmí jẹ Mufti ni? Ṣé yóò fi mùsùlùmí jẹ Mufti ni? Ṣebí ṣíyà ẹgbẹ́ rẹ̀ lọ́dún sí kí ni? Ẹ sì mọ̀ pé kò tí ì jẹ Mufti gan títí ń takò àwọn mùsùlùmí, wọ́n ń takò Sultan. Ọmọ tó fi jẹ, tí bàbá òpònú yẹn fi jẹ Mufti, òun ní máa ń ṣe bí wọ́n ṣe ní tí máa ń fún bàbá òpònú yẹn ní ọwọ́ bí wọ́n ṣe kí ni, bí wọ́n ṣe ní bá Sultan ṣe, bí wọ́n ṣe ní bá gbàwẹ̀, bá sọdún. Mo tún jẹ Mufti náà tán náà ní ìranù náà ní oríṣiríṣi nǹkan ní ṣe ní sọ tí ó yẹ kó sọ, tí ó yẹ kó sọ. Ẹ̀yin mùsùlùmí, ìmọ̀ràn mi fún yín, pátí ẹ̀yin olórí, pàápàá jùlọ ńlẹ̀ Yorùbá, ẹ̀yin jàmá, Ansarudini, Ansarul Islami, Nawarudini, ẹ má wo náà níran o, ọjọ́ kan wá ní o. Mo rí flyer kan tí wọ́n sọ̀rọ̀ nípa pé wọ́n fẹ́ fi ẹnìkan jẹ Mufti ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ṣíà kan ní lẹ́kọ̀ọ́. Wọ́n á wò pé ẹ dákun, à ń pe ọ̀rọ̀ yìí ní ó máa ń lárónà. Ṣé bí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá àtàwọn agbófinró àti ìjọba wa bí wọ́n ṣe máa wò ní? Nítorí wípé díẹ̀díẹ̀ nímú ẹlẹ́dẹ̀ ń wọgbà, tó bá sì ti délẹ̀ tán kò ní mọ níbà ti ṣe rò ó, yóò kan jẹ́jẹ́ mi mo jókòó. Abẹ gbogbo ẹ̀yin bàbá wa ìmáàmù Òṣogbo, ìmáàmù Ìbàdàn, ìmáàmù Èkó, ìmáàmù Àkúrẹ́, ìmáàmù Adó Èkìtì, ìmáàmù Ọ̀wọ̀, gbogbo ìmáàmù pátápátá tí ń bẹ nílẹ̀ Yorùbá, gbogbo yín là ń bá sọ̀rọ̀. Gbogbo àwọn àfáà, gbogbo ìjọ ẹ̀sìn pátápátá la dojú ọ̀rọ̀ ikọ̀. Àwọn security agents, DSS especially, torí pé kéèsì àwọn ìjọ yìí ó wà lọ́wọ́ wọn throughout the federation títí tó fi dé Ìlọrin. Wọ́n mọ àwọn nǹkan tí wọ́n ti mú wọn fún nínú ẹ̀sùn terrorism, especially Abdullahi Mustapha Berende àti Ọláwuyì Saidi. Ara wọn náà ni wọ́n fi ṣe Mufti kan nísìn, wọn kò lè jẹ́ Mufti o. Tẹ́ bá sì fi jẹ́, gbogbo wàhálà tẹ́ bá rí ń bẹ̀ ẹ mọ̀ràn. A máa bẹ lọ́ọ̀ nínú àánú rẹ̀ kó má ṣeéṣe, tó bá wá ṣeéṣe kó jẹ́ sábàbí ìṣubú wọn léyìí tí ò ní gbérí mọ́. Ẹ gbé fídíò méjì ẹ tó
àwọn mìíràn wà bẹ́ẹ̀ tí wọ́n dìde tí wọ́n kíbò sí gbogbo àwọn àfáà nílẹ̀ Yorùbá pé ẹ dìde o, gbogbo ẹ̀yin ìmáàmù ẹ dìde o. Kódà ọ̀kan nínú àwọn àfáà méjì tí mo wí òun tiẹ̀ tún jáde tèpètèpè tó ka gbogbo àdúrà tí èèyàn máa dájú rẹ̀ kọ nǹkan tọ́lọ́run ó sì máa dáhùn téèyàn bá ṣàbòsí, ó tún kà á lérí bó o ní ọ̀rọ̀ àwọn àfáà wa bàbá wa nílẹ̀ Yorùbá ò sí ní jọ débi tí oyè yóò wáyé, gbogbo wa náà la rí. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ bó wàá lóyè náà ṣe padà wá rí jàmá, bọ́lọ̀ ń ṣe padà ní kó rírè ẹ̀ wò ó. Náà èyí ohun tóun tí bó ṣe wá padà wá rí yìí àti tóun ti bí ò ṣe sáyè tó ni mo padà wò wípé ní ẹsẹ̀ orin 5 péré lórí bí ìwúyè Mufti ṣe lọ, òun ni mo pe táìtù rẹ̀ ní Bushra. Ibẹ̀ ẹni tí ń sọ wípé Bushra gada Abidurrazaq man yufuti ragimal ida kullihim Bushra limustafuti kam min badayi'hu sadil wara khasirati liniyatin karihatiha nafsu man yufuti liniyatin karihatiha nafsu man yufuti lakin liyusibiha nuruddin mubtahijan lakin liyusibiha nuruddin mubtahijan qamal ilahu bita'yinil ladhi yufuti qamal ilahu bita'yinil ladhi yufuti huna uhanni'u man maulahu ayyanahu mustafutiyan qailan Bushra ya mufti mustafutiyan qailan Bushra ya mufti Bushra ya Abidurrazaq dumta bali Bushra ya Abidurrazaq dumta abali ifutai fi baladi narido bima yati ifutai fi baladi narido bima yati. Atẹ́ntọ́fẹ́ atẹ́ntọ́kọ̀ Sheikh Abdulrazaq Abdulaziz Ìṣọ̀lá wọ́n di Mufti. Àwọn ò lálàlá wọ́n sì fà á nífàkúfà, wọ́n fà gidi jẹ, kódà wọ́n lọ lè di ìpàǹpá pẹ̀lú ọba kan pé ìwọ́n sáà ti ànáǹsì mi kò sẹ́ni tí ó sọ pé o tó bẹ́ẹ̀ láti fi mí jẹ. Ọlọ́run lo ọ̀rọ̀ hadith anabi ó lò lé wọn lérí pé àwọn ló yàn gbogbo
ìlú gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ wọ́n panupọ̀ wọ́n fi wọ́n jẹ ni bílà múnáza tí ò sí fàǹfà ń bẹ. ṣùgbọ́n látara kálíbà mọ kílẹ̀sìn àwọn míì ń bẹ tí wọ́n ń ṣe ẹ̀sìn wọ́n sì ń polongo ẹ̀sìn. àtẹnitọ́ lọ́lé kí oníṣẹ́ àtẹnitọ́ lọ́lé kí kò sẹ́ni àṣírí ti tú bí làákàyè èèyàn bá ti ń ṣiṣẹ́ níṣẹ́ ó ti mọ̀ wípé tá ń gbẹ̀sìn dání tá ń gbérọ́ dání ó ti fojú hàn sóun kálukú. gbogbo ohun tí ò dáa tí wọ́n ń faṣọ bò mọ́lẹ̀ nígbà tí ilẹ̀ fún mọ́ wọn nísìn wọ́n wá ń jẹ́wọ́ tí ń jòdòdó tá a mọ̀ tẹ́lẹ̀ àwọn náà wá mọ̀ wípé ní lónìí nísìn inú tí ń bẹ nínú àkọọ́lẹ̀ o méjì lẹ̀sìn pín sí inú kí èèyàn máa jẹ́ mùsùlùmí kó jẹ́ ṣíà àbí kó sì máa jẹ́ alùsùnà lẹ́yìn méjì òun kò sí nǹkan kan mọ́ wàláhì ń tẹnu tiwọn náà jáde nísìn. láàfin mọ̀ wípé ní àdánwò wà ńlẹ̀ yìí gan. àwọn tí wọ́n wí nítorí kí ló padà fà á tipa fi jẹ wọ́n tí wọ́n fi ń wí nítorí pé wọ́n fẹ́ dájú ogun kọ àwọn ṣíà. nígbà tí wọ́n fẹ́ dájú ogun kọ gbogbo súfí lánàá wọ́n jẹ́ ó yé wípé kò sí onísúfí kankan ní ojú ọ̀nà inú náà ni wọ́n ń bẹ. wọ́n pín ẹbọ fún wọn wọ́n pín àdádálẹ̀ fún wọn wọ́n pín kúfúrù wọ́n pín fún wọn láti jẹ́ pé wọ́n ń ṣe mùsùlùmí. gbogbo àwọn bàbá tí wọ́n há iná fún tí wọ́n sọ lórúkọ tí Ọlọ́run ò fi iṣẹ́ rẹ̀ rán wọn sí wọn yìí gbogbo àwọn bàbá náà wá ń padà ń pè lónìí gbogbo ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin ìmáàmù wa ìmáàmù lágbájá ìmáàmù lúbáì ìmáàmù lúbáì ìmáàmù lúbáì ẹ dìde o ẹ má jẹ́ kọ́rọ̀ ọ̀rọ̀ Mufti yọ wáyé o. nítorí kíni nítorí pé wọ́n fẹ́ kọjá sí pé àwọn sàlàfíà wà bí àyè ní káwọn sàmà gọ́fà kò sì tí ń tẹ́ fẹ́ ó fà wá òun làdánwò òun kálukú náà ti mọ kíni ń jẹ́ ẹ̀sìn kíni ń jẹ́ irọ́ báyìí. àtèpè àtètè àti gbogbo ẹjá fọwọ́ pòlítíkù mú ẹjá fọwọ́ ìjọba mú ẹjá fọwọ́ kíní mú gbogbo ayé ẹ dìde Ọlọ́run wọ́n ń sọ́njọ́ náà wọ́n gbàgbé kí lọ́lọ́run ó ṣe Ọlọ́run padà wá jí ó yé wọn wípé ní tí mo bá ṣe ní ó ṣe. kí ni rìsọ́ọ̀tì tẹ́sìn tó fẹ́ óvà gbogbo àwa tá à ń ṣẹ̀sìn gbogbo àwọn sàlàfíà wà bí àwọn gbàgbé ẹ̀sẹ̀gbẹ̀ kan. kí là ń torí rẹ̀ kírun kí là ń torí rẹ̀ gbààwẹ̀ kí là ń torí rẹ̀ ṣe hajj kí là ń torí rẹ̀ ṣe tààfin yọ zaka àti gbogbo ohun tó jẹ́ àwọn màálímù tá à ń ṣe nínú ẹ̀sìn wa kí ni rìsọ́ọ̀tì tó fẹ́ fún wa wọ́n gbàgbé pé Ọlọ́run ọba a máa fi pẹ̀kun ọ̀rọ̀ òun wípé la'allakum tattaqun illa 'ala al-muttaqin illa 'ala al-khashi'in tọ́lọ́run ọba ń jí ó yé wípé ìbẹ̀rù Ọlọ́run ọba yìí ní pàtàkì o. wọ́n já kó ń bẹ́ẹ̀ wọ́n fẹ́ polongo àná mọ̀ọ́mọ̀ fún wa irọ́ ni wọ́n fi ń pákéjì ẹ̀ àbòsí ni wọ́n fi ń pákéjì ẹ̀ pòkì ni wọ́n fi ń pákéjì ẹ̀. anyway níwọ̀n bá kúkúrú ni mo fi wá mú ẹsẹ̀ orin márùn yẹn wá pé láti fi kí àfáà wa àgbà Sheikh Abdulrazak Abdulaziz Ìṣọ̀lá wípé Bushra gàdá Abdulrazak Imam Yufuti akírawa kú oríire bàbá wa àgbà Maulana Mudirul Markaz lérí àga bàbá wọn àti gbogbo àwọn àgbàlagbà táwọn náà ń bẹ lérí àga bàbá wọn ní inú rọ́bítọ̀ yìí akírawa kú oríire pé ń tẹ́ ẹ fẹ́ Ọlọ́run bá yín fẹ́ gàdá Abdulrazak Imam Yufuti àfáà wa àgbà Oníṣọ̀lá wọ́n di Mufti rọ́gímọ́lì dákòlì bó ṣírọ̀ lè mú stẹ́fútì tóun tí bí gbogbo àwọn ọ̀tá ṣe sáré kò ní í ṣe Ọlọ́run gbà eríire fún gbogbo ẹni tó fẹ́ mọ̀nà tó fẹ́ mọ kí Ọlọ́run sọ nípa ẹ̀sìn wa a kí gbogbo àwọn náà kú oríire. kámi bàdọ́ ìhùsà dílíwàrà àkàṣírátì mélòó àwọn òkè tẹ̀rù tí èsì tàn bàbá yìí táwọn ọmọ ìyá wa yìí tí wọ́n dì kalẹ̀ tán pákéjì ẹ̀ pé kó succeed kí nǹkan yóò fi níjàkulẹ̀ ṣùgbọ́n khasirat
àwọn ni wọ́n sọ̀tì ń bẹ̀